ipò ń gbà mí ọjọ́ orí máa ń challenge èèyàn ní bàbá wa Muyideen Ajani Bello ọgbẹ́ ń bẹ lára wọn lọ́wọ́ Ọlọ́run nìkan ló lè bá wọn wẹ̀ ká tún máa wá sọ òkú ọ̀rọ̀ míì sí wípé ẹ̀yin ọmọ ọ̀rọ̀ Muyideen Bello iṣẹ́ tí bàbá ń ṣe ni kẹ́ ẹ máa lọ ṣe o ẹ má ya akọrin o ọ̀rọ̀ náà lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ó dà gẹ́gẹ́ bí ẹni tí yọ̀ọ̀yàn ni o kọ́rọ̀ tó lè di bí pé a máa ṣe correction gbangba fún èèyàn táà pé a kọ́ pé sí kọ̀rọ̀ náà ààbọ̀ ń tàn wí àsìkò tó bá ń kàn èèyàn lọ́wọ́ a kì í máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbóná síbẹ̀ a máa ṣọ́mú òdùká tó sọ̀rọ̀ ni a kì í ẹ̀yàn ọmọ olókùú iṣẹ́ tí bàbá yín ṣe iṣẹ́ wá sí ni o bàbá yín ò ń ṣiṣẹ́ orí o Ọlọ́run ó ṣàánú yín yóò dó tì í o ṣé àwọn pé mẹ́sẹ̀jì náà ni èyàn pàṣẹ mẹ́sẹ̀jì náà nu àmọ́ ẹ̀yin ọmọ ẹni báyìí èyí tí ń bá ń kọrin nù yín iṣẹ́ bàbá rẹ̀ kọ́ ní í ṣe àjásí pé ọ̀rọ̀ náà ti gbóná bàbá tó ṣe kálùmọ́ ṣàádà tí wọ́n fi kú lẹ́yìn wá ń sọ ipi ọmọ náà ni kí ni ó gbẹ̀yìn tí yín náà ẹ̀yin àfáàtẹ́ sọ pé ẹ mú wá ẹ mú nọ́ọ̀sì ẹ̀ wá ẹ má dìísì ẹ̀ wá tó sọ wípé ẹ má ṣe sàrà àfókù o ẹ má ṣe àdúrà àfókù o ẹ mú wá kárí. à ń ṣe bí ká sọ wípé àwọn tí ó kú ni wọ́n ń kú yẹn o àwọn ò ní kú mọ́. àkànṣe àdúrà fún bàbá wa Sheikh Dr. Muhammad Muyideen Ajani Bello bàbá dáadáa ẹ rí pé n tó gbòde náà ní ìsinmi pé ìwáyé bàbá yìí ariwo ní ìgbélé ayé bàbá yìí ariwo ní ìpadà lọ́dọ̀ Ọlọ́run ariwo ní nítorí pé gbogbo ayé wọn kò sí tí wọ́n fi ṣe ju tọ́lọ́run lọ lójó orí bẹ́ẹ̀ àmọ́ àwa padà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń dunnú tí wọ́n ń há iná ẹnìkan ọmọ ọ̀nà ẹnìkan ọmọ kíní kan lórí pé bàbá yìí kú ẹni tó bá sì ń ṣe ń rìn ní ojúpọ̀nà ayé kò tí ì lè sọ tí ó gbẹ̀yìn tòun náà àfáàní alimautu bábùn wa kullu nasi dakhiluhu. alimautu bábùn wa kullu nasi dakhiluhu ya layta sha'riya ba'dal mauti ma daharu. gbogbo wa ń ṣe bí ká sọ wípé àtẹ ní kú mọ́ àwọn à ń fi kú yọ bàbá tó já sí pé ìgbélé ayé ẹ̀ láti kékeré tọ́lọ́run tànábì ni. alimautu babun. àjọwà à ń ṣe bí ká sọ wípé àwọn tí ó kú ni wọ́n ń kú yẹn o àwọn ò ní kú mọ́. wa kullu nasi dakhilu. èyí tó já sí pé àwọn náà ta wà lórí ayé a ò lè fọwọ́ sọ̀yà irú ikú tí ó pa wá ibi tá a kú sí orí òfurufú ni inú igbó ni omi ni inú omi ní àjà sí ni ẹja ni ó jẹ wá ní a ò mọ̀ mọ́tò ni ó pa wá ní a ò mọ̀ a ó jóná kú ní a ò mọ̀ gbogbo ẹni bá ṣe rìn abábùlámánì gbogbo ẹni bá ṣe rìn lórí ilẹ̀ ayé ò lè fẹ́ ní kankan ṣe yẹ̀yẹ́ o. Allahu Akbar. gbogbo ẹni tó bá ṣe rìn lórí ilẹ̀ ayé kò lè fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́. ibi bàbá parí iṣẹ́ tí wọ́n sí ni wípé wọ́n ń béèrè kí lọ́jọ́ òní wọ́n ní Monday kí lọ́jọ́ òní wọ́n ní Tuesday kí lọ́jọ́ òní wọ́n ní Wednesday kí lọ́jọ́ òní wọ́n ní Thursday ìjọ́ Àlàmísì ó wá díjọ́ Jímọ̀ àwọn ọmọ wọn lọ kí wọn bàbá wa ń béèrè pé kí lọ́jọ́ òní yìí gangan wọ́n ní ọjọ́ Jímọ̀ bàbá ní alhamdulillah bàbá ní alhamdulillah wọ́n wá ṣàdúrà fún gbogbo àwọn ọmọ wọn wá ju ọsùn wọn báyìí bàbá wa ń ṣe kálùmọ́ ṣàádà bàbá tó ṣe kálùmọ́ ṣàádà tí wọ́n fi kú lẹ́yìn wá ń sọ ipi ọmọ náà ni kí ni ó gbẹ̀yìn tí náà alimautu báàbù wa kullu nasi dakhiluhu afáàní ya layta shi'ri ba'dal mauti ma dar ba'dal mauti ma daru. ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àṣà bàbá wa ìmọ̀mọ́ àgbà nílùú Ọ̀fà a ní ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ yíyọ o ilẹ̀ yíyọ ẹ̀yẹ èèyàn yìí ilẹ̀ yíyọ ẹ má yọ ọ̀yọ́ bàbá wa Sheikh Farouk Al-Miskin Billah Mufti Diyar bàbá ní ayé yìí kì í máa ń ṣe àwa lọ
ẹ̀yin èèyàn ẹ má yọ àwọn èèyàn, gbogbo èèyàn tí wọ́n rò ń pé òun wo lé ní àwọn èèyàn ni ó padà gbé. Mufti Diyari ló wí bẹ́ẹ̀. Bàbá wa Mudiru Markaz OON, bàbá àgbà, bàbá ní a tún ti wá rí àwọn tí wọ́n ń pín iná dẹ̀ làwọn ń pín ní ìsìn. Ẹ jẹ́ ká bí wọ́n léèrè yìí pé sáwọn náà ti pín àlùjọ́nà àbí wọ́n ti pín àlùjọ́nà fún wọn. ẹ jẹ́ ká bí wọ́n léèrè yìí pé sáwọn náà ti gba sàrúsíkẹ́ẹ̀tì àlùjọ́nà wọn ni àbí wọ́n ti pín ìwé àlùjọ́nà fún wọn tí wọ́n ti dá wọn lójú pé àlùjọ́nà làwọn náà ó wọ̀. Èmi wá ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń fi kú yọ àwọn èèyàn wípé ẹni tí ò bá tí ì kú ò tí ì mọ orúkú tí ó pa wọn o.